àwọn tá a dé báyìí pé à ní rí tiwa ṣe ó jẹ́ ká máa rí tiwa ṣe kò tún wá sọ pé torí pé àwọn tó tún máa dé bá wa ibi wọn ní jẹ́ rí tiwa ṣe ó jẹ́ ká ṣe máa rí tiwa ṣe náà ni so ọpẹ́ ní fọlọ́ glory be to God that we are relevant at all time adúpẹ́ mo ń fàṣìkò yìí kí gbogbo ènìyàn wa lórí ìpàdé wa lẹ́yìn tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní national stadium yìí nítorí kọ́nsáàtì náà ni ó civil entertainment PK1ST Obesere and friends àti ní àtàwọn olólùfẹ́ mi olórin rẹpẹtẹ ó yẹ ká pọ̀ jù báyìí lọ but àwọn kan wà tó yẹ pé wọn ní sílé wọn rìnrìn àjò ìwọ̀nba wa tá máa wà ní aláǹdìgbà yẹn wọn lára kóra wa jò ó dẹ̀ wọ́n pé lágbára ọlọ́run ojú òní ti gbogbo wa àwọn afásitì ìgbé èèyàn lọ́pọ̀lọpọ̀ àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ẹ jáde sí wa ẹ túyáyá tí wọ́n bá béèrè pé what is the main reason of this concert tó bá béèrè pé kí ni concert yìí dání lórí àjẹkọ́ máa mọ̀ yìí pé all for unity náà ni láti lè unite ara wa together fún àjọṣepọ̀ fún ìfẹ́ kọ́ mọ̀ pé ìfẹ́ wà láàrin àwọn olórin afẹ́fẹ́ tó bá sọ pé òun fẹ́ bá olóhùn ṣe tó nǹkan tọ́lọ̀ kọ́kọ́ ṣe ṣáájú òun ìfẹ́ èmi náà dẹ̀ ti fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní support lórí nǹkan báyìí rí tí mo dẹ̀ tún sì ń ṣe so iléeṣẹ́ tiwa náà wá ronú bẹ́ẹ̀ náà nìyẹn pé àwa náà fẹ́ gbé nǹkan bẹ́ẹ̀ kalẹ̀ àdàmọ̀kújú ní tiwa pẹ̀lú àṣẹ Èdùmàrè àjọba ní tẹ̀síwájú. Àti àgbà àgbàlagbà Yorùbá Alhaji Abass Akande Obesere Paramount King of Music ẹ káàbọ̀ láti òyìnbó. Ojú tó lé Ọlọ́run sọ níbọ̀ ìgbẹ́fọ́lọ́. Mo fẹ́ bèèrè pé gbogbo àwọn tí wọ́n ń wò àwọn kan ń béèrè lórí nǹkan àwà láì àwọn kan ń béèrè pé kọ́nsàtì yẹn ó dáa ṣùgbọ́n ìlú ni àwọn fẹ́ mú wá láti wá wò àbọ̀fẹ́ ni. kì í ṣe ọ̀fẹ́ à ń ta tébù ni wọ́n ta. kì í ṣe ọ̀fẹ́ kọ́ à ń ta tébù ni nítorí pé concert ṣe rí nígbà bàbá ṣe tán àwọn ìdákan ti wà nínú àwọn owó yẹn tó jẹ́ pé èyí tó máa lọ sílé ọmọ aláìní èyí tó lọ lé opó kì í ṣe pé gbogbo owó yẹn tí a bá pa owó yẹn tán a fẹ́ dà kó sápò a máa ń fi ara wa a tún fi ṣe bí bàtà tó fi ṣoògùn owó láti lè tó fi tọ́jú àwọn èèyàn kan ni òní kọ́nsáàtì tá a gbélé yìí àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè má ra tébù tó jẹ́ pé tó bá jẹ́ ní gate ó ti ní ètò máa fi wọlé tòjọ́ bọ́dà pé 5,000 ni wọ́n pè irú yẹn bọ̀ tébù gangan bó fẹ́ wá pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ fẹ́ jókòó sí àyè àwọn tó jẹ́ pé ẹ súnmọ́ ilé ní gbágbá ẹ máa wo bó ṣe ń lọ gbogbo 200,000 ni wọ́n ta tébù yìí àmọ́ mọ̀ má jà kan ṣe lówó tó pọ̀ lọ nítorí bí ìlú ṣe rí nísìn àdẹ̀fẹ́ kó yẹ gbogbo wa kínú gbogbo wa kó dùn owó yẹn pọ̀ tó tọ̀ náà yẹn 200,000 yẹn torí eléyìí tí lẹ̀ mọ́lẹ̀ ní gbogbo pẹ́lú mi fi ṣòwò tó fi tọ́jú aya tó fi tọ́jú ọmọ àbí tó fi tọ́jú ọkọ tó tọ́jú ọmọ ó fẹ́ má ju 5,000 naira lọ àmọ́ àwọn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ pé a appreciate yín ni kódà bó bá jẹ́ pé 1,000 báyìí òun lè fi dá sí nǹkan tá à ń ṣe kẹ́ ẹ mọ̀ pé a appreciate òun la ṣe sọ pé 200,000 naira olówó tébù yẹn tébù là ń tà kì í ṣe ọ̀fẹ́ gbogbo ẹni tó bá bá a dá sí ètò yìí òun kan ti nípa nínú ìgbésí àwọn èèyàn kan kọ́ má
lérò pé akọ̀páwó àtúndákówó yẹn lọ no lóòótọ́ o gbogbo tá à ń ṣe náà owó ni o irinṣẹ́ tá a máa lò jọ yẹn gbìgbìgbì tí a máa dún gbàgbà owó ni o gbogbo àwọn tó jẹ́ pé olórin máa lo ọmọọṣẹ́ kankan kò sí tó kan àwọn ọmọọṣẹ́ pẹ̀lú ẹ̀ṣẹ̀ kọ́nsáàtì o nǹkan kan bẹ́ẹ̀ yẹn o owó ni àmọ́ àwa ọ̀gá eléré àwa tá a gbé kínní yìí lẹ̀ ó la wò pé káfíńyẹn ṣe kí ni pé kí ni pátó tiẹ̀ kó ló gbé sí ayé àwọn èèyàn gbogbo ẹ̀ náà wà kọ́ ni pé tí àwọn bá ní kéèyàn gba owó báyìí èèyàn tó lè fara yàn ṣàwọn kan mi tó jẹ́ pé á padà tún bí owó yẹn náà inú ẹni yẹn á tún dùn bẹ́ẹ̀ ṣe múnú àwọn èèyàn dùn ẹ tún ti múnú àwọn kan náà dùn olófa kọ́nsáàtì Ojútólé ẹ ṣé gan for the question. orúkọ tèmi ni àfọwájúsà orúkọ tèmi ni ọmọọba adéwọ̀n kazeem láti ẹgbẹ́ sàn àlùfáà àwọn Yorùbá èyí tí ẹgbẹ́ kalẹ̀ yìí ṣe àkọ́kọ́ orú ẹ̀ ní ni àtẹ̀tíṣerú ní tuntun wáyé ṣáájú àsìkò yìí. ẹ ṣé gan Mr. Kazeem níwájú Ọlọ́run àti ọ̀fà àdégbèjẹ́ rí lọ àkọ́kọ́ lélẹ́yìí kò tí ì ṣẹlẹ̀ rí àmọ́ mo ti bá wọn ṣe káàkiri lọ́pọ̀lọpọ̀ mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run àfi pọ́n wa lé ó máa yé wa lọ́la Ọlọ́run lọ́la yín lọ́la gbogbo ojú tó wù wá yín. orúkọ tí mi ní àgbòrá tó bẹ̀rẹ̀ láti iléeṣẹ́ fíìsì Africa ẹni PK1ST Obesere friends and a concert a rí pé àwọn àgbàgbà òṣèré kan wà tó jẹ́ pé kò sí ní inú àwọn tí ẹ pè afẹ́lọ́ọ̀dì tí ẹ fi pé àwọn àgbàgbà òṣèré. mo ti sọ ṣáájú lẹ́ẹ̀kan nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ ètò yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wa lèmi fún ara mi ni mo pè àmọ́ àwọn kan wà tí wọ́n sí Nàìjíríà wọ́n lè wà Nàìjíríà bá ṣe sọ̀rọ̀ yìí àmọ́ tó bá di àsìkò yẹn àwọn kan ti níbi tí wọ́n máa wà bí mo lè ṣe ń sọ̀rọ̀ mi fún mi ní evidence ni wọ́n sẹ́ndì àwọn iv ibi tó ti ní iṣẹ́ láti ṣe sí mi. mo dẹ̀ mọ̀ pé àwọn àtàwọn wà nígbà rẹ̀ kí ló ṣẹlẹ̀ àwọn tó tún wá ráyè sí yẹn ká tún wá nígbàgbọ́ pé ayé ò tí ì parẹ́ nǹkan tó ṣe pọ̀ àwọn tó ń sí bẹ́ẹ̀ ní ìsìn nígbà tá a bá tó máa ṣe mí wà wà bẹ́ẹ̀. orúkọ mi ni Ọlátúndé láti iléeṣẹ́ Òwútú FM. ìbéèrè mi ni wípé kí ni preparation àbí ká ní pé kí ni nǹkan tẹ́ ti tó lẹ̀ fún àwọn tí wọ́n bá ń bọ̀ tí wọ́n fẹ́ rí jẹ gẹ́gẹ́ bí àǹfààní pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ wá sí Obesere and Friends in concert. gbogbo àwọn tí wọ́n ń bọ̀ yẹn àwọn tí wọ́n ra tables àwọn ọmọ àti báwọn ẹ̀tọ́ kan lórí table yẹn kì í ṣe kọ́kàn sanwó tébù lásán máa dé orí tébù wọ́n á bá gbẹrẹ fún jíjẹ mímu ìrọ̀rùn ni ó ti yẹ jíjẹ mímu ìrọ̀rùn ni in fact gan invitees wọn tá a pè ní ìkọta lọ fi invite wọn wálé tí ó ti yẹ gbogbo kan ló wà ń bẹ ẹlẹ́rìí dòdò ní wáìnì láti fi gbé wọn dìde wá yàtọ̀ sí pé tó máa tó wá dé jíjẹ mímu wọn ìrọ̀rùn ni. ẹ má bínú sáà ṣé fún àwọn tí wọ́n bá ra tébù nìkan ni àǹfààní yẹn wà fún ni àbí àwọn tí wọ́n bá wá rẹ́gúlà tí wọ́n wọlé láì lo tébù wọlé làǹfààní yẹn náà wà fún. fún àwọn tí wọ́n bá ra tébù làǹfààní yẹn wà fún láti lè fi appreciate pé wọn kò yí owó tó pọ̀ yìí lẹ̀. àwọn tí wọ́n gbìyànjú náà táwọn náà tán tiraka tán fi tọrọ kọ́kọ́ wọlé lẹ́nu géètì yẹn iṣẹ́ ni wọ́n ṣe o àmọ́ àtúmúlẹ̀ ayé dẹrùn fáwọn náà ọ̀nà tá a fi máa múlẹ̀ ayé dẹrùn fáwọn náà ni pé màá kọrin kí wọn. ẹ kú àsìkò yìí orúkọ mi ni Ọlátúndé Ọlárẹ̀wájú láti fáǹsì tó ń ṣe máa
wà pé àwọn appreciate PK Obesere and friends in concert tó máa fi ju eléyìí tó ti ń wò tẹ́lẹ̀ lọ. Well, èyí tó dá mi lójú ni pé gbogbo nǹkan ló létò níwájú Ọlọ́run. A lè ṣẹ̀ṣẹ̀ máa lọ sí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. A ti rí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà táwọn náà ti ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Mo dẹ̀ mọ̀ pé lágbára ti Elédùmarè, Ọlọ́run máa tún ṣe eléyìí náà ní àrà ọ̀tọ̀. Nítorí pé Ọlọ́run ọba ló ń jẹ́ máa dúpọ̀ máa dúpọ̀. Èyí tó dá mi lójú jù ni pé ní ọjọ́ yẹn àwọn èèyàn ní kábàámọ̀ kan wá sí PK1ST Obesere and friends. Wọ́n á gbádùn ara wọn, wọ́n á jayé ara wọn, inú wọn á dùn, wọ́n á tún rí ọgbọ́n tó kún lórí. Ali survive now. Can I go like this? Bàbá Akin, ẹ kú ètò sà. Ẹ sọ pé lára kan tẹ́ bá rí níbi àkójọpọ̀ yìí, ẹni ẹ fẹ́ kó lọ sí ilé àwọn aláìníyà, ẹ fẹ́ àti àwọn mìíràn tí ó kù díẹ̀ káàtó fún láwùjọ. Bàbá ṣé ó ti ní àlàkalẹ̀ tẹ́ fẹ́ lò ní àbáwọn tẹ́ fẹ́ lọ fún yìí, ó ti wà lọ́kàn yín already. Àbí kí ni wọn àmúyẹ tẹ́ fẹ́ lò láti lè fi rí ṣàṣàwọn tí ẹ sọ yìí? Gbogbo ẹ ti wà létò nílẹ̀. Kì í ṣe pé gbogbo ẹ̀ náà kó lọ sílé ọmọ aláìní àbílẹ̀ ọmọ opó àbílẹ̀ opó. Àwọn àgbàlagbà ní ibi tá a bá ti ń wo ọlọ́kùnrin láti ń wora ẹni. Ibi téèyàn bá dẹ̀ ti ń ṣe, ibẹ̀ náà ló ti ń jẹ. Àmọ́ àti yàálẹ̀ báyìí pé eléyà lọ bí báyìí, eléyà lọ bí báyìí. Mo dẹ̀ mọ̀ pé jọ́dá àwọn òní ṣe kọ́nsáàtì gan, ìlú ẹ̀gbọ́n fẹ́ má ti ṣẹlẹ̀ rí. Ara ọ̀tọ̀ kan tún nìyẹn náà. Kì í ṣe pọ̀ ló máa ń sábà ro títí tèèyàn mọ́ títí ẹ̀. Àwọn làákàyè táwa ní ẹ̀ka tó fi gbé kínní yìí ni. Màá tún wá fi àsìkò yìí kí gbogbo àwọn kan ti bá ara tables náà. Ẹ ṣe gan, ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. Torí àdìpá tables tó ti yapa gan. Mo fi àsìkò yìí mo fi kí àwọn èèyàn pé ẹ ṣe gan, more blessing. Ibi tẹ́ ti mú owó náà jáde, Ọlọ́run ìjì ó tán bẹ́ẹ̀. Àtúbọ̀ máa ní tẹ̀síwájú lágbára ti Elédùmarè. Ẹ má bínú sáà o, àwọn tí orúkọ wọn wà nínú ìwé nǹkan táwọn olùkọ́ àwọn òṣèré tí wọ́n kó jọ sínú àwọn ìwé, ṣé gbogbo wọn náà máa láǹfààní láti ṣeré fún àwọn ènìyàn ń jọ yẹn ni àbí àwọn díẹ̀ tẹ́lómìbádé tó lè ní pé àtórí lábájá lòun ṣe sanwó pé kóun lè wá wo òwò at the end of the day kò padà perform tí ó tẹ́ òun lọ́rùn tóun fi sanwó, ṣé gbogbo wọn náà máa láǹfààní láti kọrin fáwọn olólùfẹ́ wọn àbí àwọn kan lẹ́ṣàlẹ́ṣà? Ní agbára ti Elédùmarè, gbogbo àwọn tẹ́ rí wọ́n máa láǹfààní àti kọrin lọ́jọ́ yẹn. Gbogbo pátápátá ń tá a pè ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọ̀rẹ́ mi ni gbogbo wọn. Ó ti yé yín, bó jẹ́ ìṣẹ́jú méjì, bó jẹ́ ìṣẹ́jú mẹ́ta, bó jẹ́ ìṣẹ́jú márùn-ún, oníkálukú àfẹnú bá ń tàn sọ̀rọ̀. Gbogbo pátápátá ló ṣe kókó sí mi o, kò sẹ́ni tí ò ṣe kókó sí mi náà. Gbogbo wọn ni star, gbogbo wọn lọ́nà ti fi hàn. Ó ti yé yín. Ẹ sì lọ sá. A fẹ́ kí ẹ sọ fún àwọn, a fẹ́ mọ̀ bóyá eré yìí bóyá àṣemọ́jú ni àbí alẹ́ ni ó mọ̀. A ti bẹ̀rẹ̀ láti aago 4-5 rọ̀lẹ́. A ti bẹ̀rẹ̀ láti aago 4-5 rọ̀lẹ́. A máa ṣe lọ bẹ́ẹ̀. Ó wá lè jago 3 òru kó tán. Ó lè ṣe bẹ́ẹ̀ mọ́jú. Àmọ́ a ti bẹ̀rẹ̀ láti aago 5-4 nírọ̀lẹ́. Torí àwọn èèyàn kan àtàwọn kì í ṣàìsàn. Ó ti yé yín. Gbogbo ẹ̀kọ́ ló máa dàbí àwọn lè ṣàìsàn ọdún 3 léra táà ní sùn. Àgàgà yìí ni màá play lọ́sàn-án, màá tún play lálẹ́. Ìgbà míì ga máa ń pín hours lé àwọn tó fẹ́ kó wà lọ́wọ́. Bá a ṣe ń pọ̀ lọ́jọ́ yín yẹn wákàtí 3 ni o, wákàtí 3 lẹ́sàn o. Ó ti yé àpò ọ̀bẹ lórí àdéhùn mi. Tí mò ń ṣe àlàdùn fàlọ́ fún ni pé gbogbo èèyàn kan ló ní ẹ̀mí àìsàn. Àmọ́ àwọn àti ẹ̀mí wá yìí, àwọn gbogbo àwọn tó máa wá yẹn lákọ̀ọ́nà máa bá wa. Àmọ́ ayé ti bẹ̀rẹ̀
látàgò 4 ìrọ̀lẹ́ títí lọ bẹ́ẹ̀. Agbáki tábìlẹ̀ ìkásẹ̀ ní ọ̀dọ̀ tèmi mí. Final question. Final question. Àbílẹ̀ ìkásẹ̀ ní ètò ààbò fáwọn tó ń bọ̀ báwo ló ṣe wà ní ìsà. Ètò ààbò fáwọn tó ń bọ̀ látẹnu ojú tó lé ta òfìkì ìbéèrè sóhun ló béèrè nìyẹn. Ètò ààbò fáwọn tó ń bọ̀ lágbára ẹ ti mọ̀ pé national stadium gbogbo fúnra rẹ̀ 24/7 security máa wà bẹ́ẹ̀ ká má tí wà tún wá sọ pé ayé fẹ́ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ jọ ni security tó pójú tó péye ìdáàbòbò tó péye ó wà fáwọn èèyàn wa. Àwọn èèyàn tí wọ́n mọ̀ pé ibi tẹ̀yìn Alhaji Abass Akande tó bá ti wà the paramount king of music àgbàkí abọ́bagún àkókò ilẹ̀ Yorùbá kò sí tó ń jẹ́ jàgídíjàgan ẹ̀ tó bá tó ní jàgídíjàgan tó bá dé tí bá ti ń ṣiṣẹ́ gan tó gbọ́n bá ti nínú àwọn tó jókòó ògá bìhéèbù ààrẹ á darapọ̀ mọ́ ọgbẹ́ èmi náà kì í ṣe oníjàgídíjàgan o ó wá lè jáde tán kó tó máa gbé gbé àjàgídíjàgan àmọ́ kò ní ṣẹlẹ̀ bí ti máa wà. Ẹ ṣáà máa ń sùn, ẹ ká jà ẹ lọ, ojú ẹ̀fẹ̀, God bless you.